let my glory come forth. Let my glory come forth. Lord, give me the mercy, the unmerited mercy, the undeserved mercy to use my glory, so that I will not labor in vain while I'm here. Father, I don't want to labor in vain. I hope you are praying. It is good for us to use the glory God has given to us. Father, I don't want to labor in vain. Mi ò fẹ́ ṣiṣẹ́ lásán. Mi ò fẹ́ ṣiṣẹ́ fún ẹlòmíràn jẹ. This is my time. You said it is my season. You said this year is the year for the believers. So it is my season. I want my glory to come forth. I want my glory to come out. I want everybody to see my glory. I want everybody to see my glory. Let's pray. We are talking of glory. Glory is something that Satan always attack. Torí pé ó ti mọ bó ṣe rí ni, ó máa attack glory ni. Ẹ jẹ́ àgbà, Olúwa gbé ògo mi lọ síbi gíga. Mi ò fẹ́ ògo ìsàlẹ̀ ilẹ̀. Ògo mẹ́ta ló wà. Ògo ìsàlẹ̀ ilẹ̀. Ẹni bá ń lò ó mì kó wà nísàlẹ̀ ilẹ̀. Ògo àárín. Ẹni bá ń lò ó mì ní wípé there is a spirit that we call average. Ẹni bá ń lo ògo àárín, spirit of average, spirit burúkú ni, a máa bẹ́ẹ̀ ni yẹn jà. Neither here nor there. Kò jẹ́ olówó, kò jẹ́ olòṣì, kò jẹ́ pé bí ń pa, kò jẹ́ pé ó yó. Ẹni bá ti ń lo ògo bẹ́ẹ̀, ògo àárín nìyẹn. Ògo òkè, òun ni ògo tí Olúwa sọ wípé we will be the head, we will never be the tail. Let's pray for that glory. The glory that will catapult us up. The glory that we will use up. The glory that everybody will see. The Bible says we are the light of the world. As a light, everybody will see you, will see you. Everybody will know you. Even people you don't know will know you. That is the glory we are praying for. The glory that will be useful for others, that will make us to be blessings to others, is the glory we are praying for this morning. Bí Jésù ò bá ti kú, kó jíǹde, ògo rẹ̀ ò lè búyọ. Oṣù tí ògo ń búyọ láwà yìí, ó jẹ́ kó ògo mi ó búyọ. Mi ò fẹ́ ṣàṣedànù mọ́. Mi ò fẹ́ ṣe àṣetì mọ́. Olúwa jẹ́ kí ògo mi ó búyọ. Ọlọ́run jọ̀ọ́ jẹ́ kí ògo mi ó búyọ. Àsìkò mi àti ṣe ohun tí ó dára nìyí. Jẹ́ kí ògo mi ó búyọ. Níwọ̀n ìgbà tí ó jẹ́ wípé odò tó bá dúró tèmi lánàá, tí ìwọ Ọlọ́run ti lè gbẹ omi òkun níwájú Mósè, kò jẹ́ kó odò kankan ó dèrò tèmi lọ́nà. Odò máa ń dèèyàn lọ́nà. You see a lot of people dreaming. Oh, I dreamt. I saw a stream. I dreamt. I was inside the stream. I dreamt. I want to cross over. It's very difficult to cross over. Odò ń dè lọ́nà nìyẹn. You see that the stream is an obstruction. Olúwa má jẹ́ kí odò ó dè mí lọ́nà láti débi tí ògo mi wà. Níwọ̀n ìgbà tó o gba òkun pupa láyè láti dè Mósè lọ́nà, o gba Jọ́dánì láyè láti dè Joshua lọ́nà. Má jẹ́ kí odò ó dè mí lọ́nà. I want you to pray very well, because when I was praying towards this program, I saw big rivers, big streams. I said, what are all these? And I heard the voice that there are obstructions. Nothing must obstruct me. Nothing must obstruct you. Let's pray very well. Oya jẹ́ máa gbà ládùúrà o. Ohunkóhun ò gbọ́dọ̀ dè mí lọ́nà. Odòkodò ò gbọ́dọ̀ dè mí lọ́nà. Ayé ò gbọ́dọ̀ fi odò dè mí lọ́nà. Ọ̀tá ò gbọ́dọ̀ fi odò dè mí lọ́nà. Nítorí pé àsìkò mi láti lo ògo mi nìyí. Àsìkò mi tí ògo mi ó fi jáde nìyí. Àsìkò mi láti lo ògo tó mi ò fẹ́ kú ṣáájú ògo mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ògo tó tóbi. Wọ́n kú ṣáájú ògo wọn. Olúwa mi ò fẹ́ kú ṣáájú ògo mi.
Olúwa mi ò fẹ́ kú ṣáájú ògo mi jẹ́ àgbà dáadáa jẹ́ àgbà dáadáa ẹ jẹ́ àgbà ẹ jẹ́ àgbà ẹ jẹ́ àgbà Olúwa mi ò fẹ́ kú ṣáájú ògo mi ẹ jẹ́ àgbà o. Mi ò fẹ́ kú ṣáájú ògo mi o. Ọlọ́run má jẹ́ kú ṣáájú ògo mi o. Má jẹ́ ọmọ mi kú ṣáájú ògo ẹ̀. Jágbà dáadáa, jágbà dáadáa, jágbà dáadáa. Jágbà dáadáa, jágbà dáadáa, jágbà dáadáa. Ẹ jẹ́ àgbà. Bàbá má jẹ́ kú ṣáájú ògo mi. Ẹ jẹ́ àgbà. Jẹ́ kí ògo mi ó tẹ̀ mí lọ́wọ́. Bá mi ṣe kí n lè rí ògo lò láyé. Olúwa bá mi ṣe kí n lè rí ògo lò láyé. Ẹ̀mí mímọ́ bá mi ṣe kí n lè rí ògo lò láyé. Ògo mi ò gbọ́dọ̀ kú ṣáájú mi. Mi ò gbọ́dọ̀ kú ṣáájú ògo mi. Ògo mi ò gbọ́dọ̀ kú ṣáájú mi. Mi ò gbọ́dọ̀ kú ṣáájú ògo mi. Ògo àwọn ọmọ mi ò gbọ́dọ̀ kú ṣáájú wọn. Wọn ò gbọ́dọ̀ kú ṣáájú ògo wọn. Ẹ jẹ́ àgbà dáadáa. Ẹ jẹ́ àgbà dáadáa. Olúwa ìsàlẹ̀ ti sú mi. Nítorí pé ọjọ́ kúkúrú ni ènìyàn ní. Mo fẹ́ fò lókè. Ìsàlẹ̀ ti sú mi.